òkè ń kọ́. Òun kàn forí ara ẹ̀ gbóná lọ́dọ̀ àwọn ènìyàn náà tó fẹ́ forí gbágádà ni. Jàmá, àwọn ọba ilẹ̀ Haúsá ní ìṣèjọba. Àwọn ọba tí wá ìyàkuyà tí wọ́n yà látòrí Aláàfin. Lórí àwọn ọ̀jọba alẹ́ ọjọ́ bá ní ìṣẹ́gbẹ́jọba. Kéèyàn pé òun ó gbé òkè òkun lọ abẹ́ ìlú. Ráyéráyé lòun náà ṣe ti òkun. Àmín. Ògùn tẹ́mi sọ fún ọ̀gá mi kó jẹ́ wọ́n gbókò ẹ̀ gbogbo ayé. Allahu Akbar. Kéèyàn á tó ní kí wọ́n fi dígẹrẹ wú lé wọn kó ní ọmọ àjọba rẹ̀. Wọ́n kò gbé lọ ìlú kan. Ó sọ̀rọ̀ kan fẹ́ rú ọlọ́run kan láìpẹ́ nígbà táwa ti ọjọ́ kẹjọ àṣẹ. Ẹni bá wà mẹ́jọ náà. Ẹ̀yà rí i pé wọ́n fẹ́ fún mi lówó kan tí mo sá fún. Bẹ́ẹ̀ni. Mi gbàrú ẹ̀. Kódà mo fi ẹni kan tí mo bá sùn sọ pé ó kọ ọ̀rẹ́ hàn kọjá àkọlọ kílẹ̀ ẹjọ́ wa náà. Tẹ̀ ẹ bá fẹ́ gbà bùkún ni wọ́n gbà padà. Mo sì gbọ́ pé bẹ́ẹ̀ náà lọ padà wáyé. Àfa ọlọ́run ìsàmùkù mẹ́kọ̀ọ́. Kéèyàn máa káwọn àfa ìjọ pé ẹ báwọn ṣàdúrà. Àpẹẹrẹ ìjọ ẹ báwọn ṣàdúrà. Ẹ báwọn ṣàdúrà ṣáàdúrà ò ní gbà. Kéèyàn wá dé kọ́nà bùlàbùlà ọjọ́ kẹta wá ní ẹgbẹ́ gbogbo òdúlé lọ́wọ́. Kíkí ni ó lè. Síbẹ̀ lọ́lọ́run kò sí. Àwọn alárí bẹ́ẹ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀. Ọlọ́run bá tún lu ètò. Ẹ̀yin ọmọ kéékèèké dìde. Ẹ̀yin lẹ́yìn oṣù ọlá lè padà lóye dà. Ẹ lọ báwọn afọbajẹ. Àwọn mélòó lẹ rí ìjẹ ìgbàwó tó? Ẹ fẹnu kò sọ́dọ̀ ẹnìkan. Alọ́ba. Wọ́n ní wá tìlú kan bá wa jẹ́. Àgàgàdé bá tẹ̀ gbé lọ kóòtù ọ parí. Lọ́ọ̀yà tẹ bínú yín fúnra yín kò ní sọ bí ẹ lọ fún un. Ẹ jọ̀ọ́ látàyè ìmọ̀ ń bẹ́ lu ìkọjá akẹ́kọ̀ọ́ máa wá mọ̀ràn kan sí ìlú. Tani ọ̀rọ̀ wa tó? Àwọn náà látò nǹkan wa. Ẹ dá ẹ pa àwọn àgbàlagbà tí báwọn ó ti rí ni wọ́n ti rí. Wọ́n ti rí tí mẹ́tàlásí òfin parí lásán pé. Bí wọ́n ti rí nu, wọ́n àtàbòdì. Ẹ bá ní wọ́n ń jẹ àràmù ẹ̀fọn ara láàrin. Wọ́n máa ṣàbọ̀lá kó Wọ́n bá pé èèyàn máa ń jẹ kàn án fún lọ́mí ni. Tàbí lọ́gà wà sílà. Àbí ẹ dákun torí Ọlọ́run. Wọ́n bá ní ọlọ́jáwé wá nínú ìgbẹ́. Ọwọ́ ajá ìwúrò. Wọ́n wá gbowó ní òun ní ayókòrò. Àkíkòrò náà lọ́ba wáyé. Wọ́n ti ní ọlọ́jọ́ mi sí mi sẹ̀ wá. Mo tún wá ní wọ́n fi ṣúgà sí jẹ̀díjẹ̀dí ní èmi Yorùbá lé. Báwọn àgbàlagbà wọn ò sì rí ni wọ́n rí. Ní táwọn jẹ ni wọ́n jẹ wọ́n ti ni wọ́n jẹ. Ẹ̀ẹ́dì bọ́mọ kékeré kan bá darapọ̀ mọ́ níbi lòun náà gbó bí báyìí. Allahu Akbar. Níbi lòun náà gbó bí báyìí. Àbájọ. Èyí ẹ jẹ àrámù kan tọ́jọ́. Ẹ dákun ẹ̀yin ọmọ kéékèèké ẹ ṣètò. Onímọ̀ ń bẹ́nu yín. Ará àtẹ́yìn mọ fẹ́ bẹ̀ yín fún kíní kan ẹyẹ kọ̀wé ìbàjẹ́ ara yín mọ́. Ẹyẹ competition mọ́. Ìkẹyìn. Sábàrà gbogbo aṣọ tí ń bẹ ń gbájú tó bá fi dẹ́ wulẹ̀ kò lè ṣe déédéé yẹn. Tọ́ba dára ẹ̀ lẹ́dẹ̀ẹ́. Ó dé lóru dédé ẹ̀ ní sí. Rẹ́gí. Tẹ ẹ bá dé sẹkítẹ́rì àmbàdà. Ìwé ẹ má jẹ́ òṣèṣe tẹ ẹ bá ń bẹ̀ sẹ́yìn ọkọ̀. Sára wọn ni kí ìṣẹ̀ṣẹ̀ ni ẹ ń lò mí o. Kí ló dé? Ẹ̀dá ni mú ẹ yìí. Ẹ wo Ṣakí. Ẹ wo bí a kà á tó níbẹ̀. Ẹ wo àdúgbò tó fò wá tọ̀nà tó sí. Ẹ wo àdúgbò ìbí náà ló ti gbà lọ. Allahu Akbar. Ẹ ní polytechnic gbà lọ. NTA ló gbà lọ. Kọ́lẹ́jì ló gbà lọ. Torí bẹ́ẹ̀ ẹ tẹ́wọ́. Àmín. Gbogbo ẹ̀yin ọmọbìnrin tí ẹ náwó sí tọ́lọ́run ẹ má padà o. Ẹ máa náwó yín bẹ́ẹ̀ ti ń ná. Ọlọ́run máa bùkún yín. Àmín. Ọlọ́run ní jẹ́ lọ́lẹ̀. Àmín. Ọlá ilaha illallah. Gbogbo ẹ̀yin náà ní pẹ̀lú alájà náà fẹ́ náwó yín ẹ máa ná. Ìná ìsanwó. Ìjọba yìí kádàpọ̀ amárakàrà òfin alẹ́ sílé kan. Ọlọ́run ó dòjú. Àmín. Ọlá ilaha illallah. Ọlá kudura. Ọlá ìrádà. Ọlá ìdímù. Ọlá hayat. Fàájà sàlátù. Ẹ̀yin oníṣòkòtò tí ọba lẹ̀.
bẹ́ẹ̀ bá fẹ́ jagun ẹ̀sìn kèfèrí kù láyé Naam. kọ́ má jẹ́ pé àfa lẹ́sùn wa kọjú dà àfa lẹ́sùn wò ní mọ̀ ọ̀dà Kọ̀dá. òkú ọ̀dà pé bẹ́ẹ̀ bá ti kú ọmọ náà ni Àlùkùránì tó ń tí ká ṣàdúrà fáwọn tó gba wájú wa lọ nínú ìmánì sára ayé ló ní àṣàdúrà yẹn ẹ̀dá mi ló ń Ànábì ṣàdúrà tí ó ní àyà yìí mi ní wọlé àmúwádìí wọ́n mọ̀ jà lẹ́bí lọ sí. Gbogbo tàwọn ọ̀rùn pátá wọ́n tọrọ fún wọn tọrọ fún aláyé mẹ́rin. Àbíbò lẹ̀ sí parí sí. Bọ́ ọba fẹ́ jagun tára rẹ̀ bá le. Èmi ti jagun àwọn kèfèrí wọ́n sì kú lẹ̀. Kódà mo mọ èrè ẹnìkan tí wọ́n ràn wọ́n yín sí. Tẹ̀ ẹ bá lè bá a fà á níjọ́ kan túlẹ̀. Ara yín wọlé wá. Àfà. Ó ní jẹ́ òtí ní ń gba mùsùlùmí tí ń ti gbà ní ìtìgbádùn gbogbo àwọn kìíní tí ń pè ọ̀dà wọn. Ọ̀dà níbi ọ̀dà àgbàdé ló kèfèrí oṣooṣù ní gbówó oúnjẹ rẹ̀ nìkan. Oṣooṣù ní gbówó oúnjẹ rẹ̀. Ó ní wọ́n ló jẹ́ eré tí ń fi ń dimọ̀. Ń bá dáyà méjì múlẹ̀. Oúnjẹ wọlé òjì ní gbọ́dọ̀ síbẹ̀ mọ́. Ó ní jọ́ mo ti dẹ́ nìkan gúnlẹ̀ tọmọ mi tí wọ́n ti wálé. Eléyìí ò ní ṣe kọ́ dáyé rẹ̀. Oníjọ́ náà mo ti jáwọ́ mẹ́. Ìjọ́ náà ti tó jẹjẹ mọ́. Má dá àyàn gúnlẹ̀ mọ́. Wọ́n máa fọ́ ní ìtọ́jú. Irú wọn bẹ́ẹ̀ lọ́ba wọn. Àfa àtọwọ́ adáni kéwúlẹ̀ láti ìsíkì orí kíní kagbà lọ́wọ́ àwọn bàbá wọn. Tọ́wọ́ àdó nítorí aláwọ̀ ṣe wòlímọ̀ ń wá lọ́ta yìí. Haram. Irú mòlúdì tá a ṣe yẹ haramu ní lọ́dọ̀ yìí. Afájú ẹ̀dá. Sallallahu alayhi wa sallam. Wọ́n bí ilé rẹ̀ pé kí nìdí tó fi máa gbàwé àtìní olóò máa fi rántí ọjọ́ bí o. Síkírì mọ́lìdì. Àlọ́ mi tó wá lọ́hùn fi rántí ọjọ́ bí wò lọ́gbọ̀n ní àbẹ́yìn. Sallallahu alayhi wa sallam. Báwa náà máa rántí ọjọ́ bí ẹ̀sẹ̀ àti láìsí. Ẹ̀dá mi ló ń ṣe òkìtì là ń da lábẹ́ náà. Kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ lámbára wa sọ. Báwa máa ń ṣerú ìjòkó ìmú láàkiri wa àwọn àkójọ báyìí. Njẹ́ o ti ń ṣe tẹ̀kù níjì rẹ̀ kiri jẹ́ni o ṣe gbèlè lónìí o tún wá lọ́la. Ẹ dákun bẹ́ẹ̀ bá mà fẹ́ tẹ̀kù níjì àti ìrírí kù. Ẹ wá yìí rẹpẹtẹ ẹ lọ bá àyìnbá jáde ìjòrò yóò sọ ìjòrò kọ́. Kò lè bàlágà. Bàlágà o. Ó rí sáwà Bàlágà náà tán. sọ sí ìtàn. Èyí tó wà lọ́hùn tí wọ́n ń pè láàbà òjókòó jẹ́jẹ́ gbogbo nǹkan ló kó rọra. Èbó orí tó gbó. Àwọn náà máa ti kábà rẹ̀, wọ́n máa ti kábà lọ́wọ́. Àwọn ẹ̀ kábà kí ni? Àbá mo pè é fún ọ. Àwọn bàbá rẹ̀ ti rò ó. Lálẹ́ yìí tó bá jẹ́ ìfi pẹ́ mẹ́. Ìjẹkújẹ ò ní jẹ́ pẹ́ lẹ́yìn. Àwọn ìyá náà ní ìdí jẹ́ pẹ́. Nígbà yàrá ìjọba ọlọ́ọ̀lẹ́ bí ojúbà ni wọ́n ń júbà àwọn ìyá kan. Ìyá mi ẹ̀ náà yòrò ga. Ẹ dà. Ẹ sáà ṣàtúnṣe tí mo wí. Ọlọ́run jẹ́ òdàfẹ́ nìkan kan wa. Kí ni wọ́n fọ sí béèrè? Àwọn àlùfáà máa wòran eégún oòrùn lọ́jọ́ ìṣe. Sọlá alámọ̀dé rẹ̀ kẹ̀rí ara tí à ń sọ nù. Jàmá àwọn afá àbílẹ̀ rẹ̀ wà ní títì. Ẹ dá padà. Ilé rẹ̀ wà ní títì. Eléégún sì ń kọjá lọ. Èyí tó burú jù yìí tẹ wíyì lọ ń bẹ ńlẹ̀ rẹ̀. Rédíò tẹ ra alẹ́ ẹ̀ mọ iye tẹ́ ń gbọ́ ń bẹ̀ lójúmọ́. Ní nǹkan ní a máa gbọ́ là ń gbọ́. Ọgbọ̀n àṣẹ́jú ni wọ́n èsè wá sí gbogbo wákàtí tó kù láyé. Ntí ọkàn wa ni wọ́n èsè. Ṣé ọ̀fọ̀ tẹlifíṣàn rẹ bí? Ọ̀fọ̀ tẹlifíṣàn rẹ. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àfa ẹ dákun torí ọlọ́. Ẹ̀yin níyọ̀. Ẹ̀yin ní ta àbárí ọbẹ̀ òde tó. Ẹ̀yin náà lẹ́ ń bẹ́ǹdì kínní ni wọn ò fi sọ́ọ́nù. Ẹ má ti di ẹ̀ mọ́. Tẹ ẹ bá lè kóra yín níjànú báwọn akiri yóò ṣe kóra wọn níjànú tẹ̀yin méjèèjì bá dá ọ̀pá ẹrù síra yín la kèfèrí ọ̀sà
èmi nìkan lèmi dìde sí wọn ń èrò ilé tí kèfèrí burú tóbi wọn ti bí ìyá mi ò sí káà mẹ́rìndínlógún ní mẹ́mẹ́ ọ̀nà ló ti tóbi ìyá tóbi ni ìyá òsà ni wọ́n pè kò sí nǹkan kan ní olé náà mọ́jà fún àlọ́ lónìí. wọ́n ń tọ́ ọba fẹ́ yọ ìṣẹ́ tó ojú ọmọ nìkejì yọ ojú ẹ̀. ẹ̀yin náà báwọn wọ̀nyí sọ̀rọ̀ ẹbí yìí ni wọ́n kí ni yìí ọ̀dà àmọ́ngbẹ́ bá ṣàtìlẹ́yìn fún owó ti bọ́ dáa ní. àwọn àgbàlagbà tẹ́ ń bẹ̀rù náà wọ́n ń tán lọ ń bẹ̀rù ẹ̀yin ní wà fún bẹ́ẹ̀ ẹ sì máa sáyẹ̀rẹ̀ àwọn ọba àtẹ̀. lópin ìgbà tágbára yín ọba sí ìka wọn pé kí wọ́n má sí ẹ má pọn wọn lé mọ́. ànábì ní ara tó fi jẹ́ nù wà náà fèrè òun mà jẹ́. sọ̀rọ̀ ẹni tí ń jó àárẹ̀ kan tó ní ti. ẹni ó dúró tó bù kẹ́tì wọ́n ti wọ́n máa jó òun náà ìmọ̀ yẹn ń ṣe. Allahu Akbar. nítorí bẹ́ẹ̀ ni tí ń jó bá tàpálẹ̀ méjì tí ọ̀rẹ́ mi wò ó kò ní jó mọ́. àwọn tá à ń pọ́n wọn nílẹ̀ àjẹ́ kí ni wò ó kú nílẹ̀. ẹ dákun torí Ọlọ́run. báwọn àgbàlagbà ò bá lè fi ilẹ̀ yẹn padà lẹ́yìn yẹn. ẹ wo iye ẹgbẹ́ ọ̀dọ́ tẹ dálẹ̀ fún ìsìlámù. lọ́jọ́ ìsìlámù ó kù báyìí ìwà ti sí mọ́ rárá. ara bí ọ̀fẹ́ kó kù mọ́. ẹ dákun torí Ọlọ́run ẹ má sàtìlẹ́yìn fún kéfì ni. ẹ wá kíní kan dálẹ̀ ní ọwọ́ bá fẹ́ ṣe. kíní tẹ́ dálẹ̀ ẹ má dálẹ̀ ní dálẹ̀ pẹ́ lọ pàdé wọn. ṣé ti bọ́ Yorùbá mi rárá? ṣé mo kó mo ti ṣe wá àfikàn fún yín lẹ́ẹ̀kan? pé àwọn kan tó ṣe kíní wọ́n ti wọ́n mọ́lẹ́ àbí? ẹ̀yin ẹ má pẹ́ lọ pàdé wọn. irú ọjọ́ ìṣe o ẹ̀yin lẹ ní ilé ọlọ́nà ẹ̀yin lẹ ní ọ̀nà bí abẹ́ ẹ̀kọ́ ni ẹ wá fún ilé kan ẹ lọ dá kíní kan lẹ́ẹ̀bẹ̀ lọ jókòó bẹ̀ àtọkùnrin yín àtọkùnrin yín káwọn ọmọ yín máa kọ yín máa jó ń bẹ̀ nígbà wọn bá ṣe tọdún ní tí wọn rí yàn tí wọn ṣe tọdún tí ń bọ̀ tán rí yàn wọn pàtì wọn à lè ṣe lọ́dún mẹ́ta kẹ́ tó má rí wọn mọ́ àmọ́ ẹ̀ tó sẹ́sẹ̀ títì wọ́n ṣe bí táwọn ń ṣe dáa ní mo kí ẹ lọ pàdé wọn o ẹ má fara yín wá sílé o ẹ má fara yín wá sílé o àtìlẹ́ gan ọ̀bọ bó ṣe wáyé o kọ̀mọ́ bí ṣe ń gbé bẹ́ẹ̀ o èyí tó bá lé ni wọ́n ní wọn máa wá fa tọ́wọ́ ìfi fa nǹkan wọ́ọ́rọ̀ ni ẹ má fara yín wá àtìlẹ́ òtí ẹ̀ tí mọ̀ fún wọn lò ó kọ́ láyé títí ń bá gbòòrò jà bẹ́ẹ̀ gún jà bẹ́ẹ̀ sì mọ̀ fún inú ẹni ó lépè tó ní gbòòrò rẹ̀ àbá gbogbo bí wọ́n ṣe pè lé mi láyé ní 1950 ó di mọ́sálásí ńlá lọ́gbà lónìí. ilé ìkòrò níbẹ̀ wá àkírí mọ́ lọ sí 1950 wọ́n ní ìmọ̀mù èsì ní bẹ́ẹ̀ nínú èdè. ìmọ̀mù lọ bí bẹ́ẹ̀ rí wọn ní àtìjókòó lẹ́nu ọ̀nà rẹ̀. ìwọ̀n àwọn kìnnì kan kú burú ń ta lára àgbàlá kí lè wọ́n lójúbọ̀ ọ̀gbọ́n ó ṣe tọ́ sí ni wọ́n ní ìmọ̀mù kan ti rẹ̀ sọ mẹ́ta àtọ̀ kí lòun wọn lásán kú àkọ̀jẹ́ rí bẹ́ẹ̀ kẹsì parọ́ mọ́ bàbá yìí gba bàbá dé bàbá ní wọ́n lẹ́lẹ́sẹ̀ wá sí mo ní wọ́n láwọn olè ṣe wá sí lóyún ìbò ni wọ́n jáde pẹ̀lú wọ́n àparọ́ mọ́ ní wọ́n àparọ́ mọ́ bàbá wa rí bẹ́ẹ̀ èmi ọ̀fọ̀ ọmú mọ́sálásí tó ọ̀fọ̀ ọmú lé awúsá sí wò náà gbogbo ńgbà náà ni wọ́n ń pè lọ́gbà lónìí igbó níbẹ̀ téèyàn ọba tọkùnrin kò lè kọjá láti Agége wá sọ́gbà láago mẹ́fà tí ọba tóbi ti pẹ́ níjọ́ náà lọ́hùn igi ibú kan bẹ lẹ́gbẹ̀ẹ́ Amẹ́ríkà àbá bá ọba kọjá mbẹ lásìkò rọ̀lẹ́ ọjẹ tó wọ àsáró epo aṣọ ọ̀gàn owó tó tówó àbá òjòrógbó mbẹ wò láyé fáabàdà orógbó tí wọ́n ti gbẹ̀lẹ́ nìkan èmi ti kó ogbó ẹ̀mí àbá ọ̀kankan bí mo dúró ṣe wá àti ní mọ́sálásí ọgbà jímọ̀ ní mọ́sálásí jímọ̀ ọgbà ní. bí o lè ti mọ débẹ̀ tí mo bá ìmọ̀mù kan bẹ̀ wọ́n ní yá. bàbá ìmọ̀mù bá ó ní ìmọ̀mù keje làwọn jẹ yìí. ẹ̀ ń para yín ni. ìmọ̀mù keje lẹ́nu nàìjíríì ọdún mélòó mélòó náà lò. ìjẹkújẹ ní pa yín. ó ní wọ́n láfa àkànwá bí ń dọ̀hún. nígbà fana ayé àtẹlẹ kùrìsì mu ni kùrìsì yóò dání sí mbẹlẹyẹ ni ìdè kùrìsì yóò dání sí mbẹlẹyẹ mi ni ó ní mi kọ́ ó lé mi ní sẹ́ ọlọ́dẹ ọkọ̀ ọ̀nà ń pa àfa náà gbàdúrà ẹ̀dá ènìyàn
oníṣẹ́yìn lọ́mọ wọn ni èmi gan mọ wá fẹ́ èmi ni ọjọ́ tí mo lọ sí wá sí lójú ọjọ́ náà bàbá òun yọjú sí wọn á fi ṣe ìbọmù ní ọjà tó wa torí bẹ́ẹ̀ dàkú ọlọ́run jò dà fún wa gbogbo ẹ̀yin obìnrin ọlọ́run jò dà fún yín ọlọ́run jò dà fún yín gbogbo àwọn àfá àdúrà bàbá alálìkí ń bá ní wọ́n ṣe fún yín o ọlọ́run mẹ́jọ agbani láàrú àfá àtọ́ba gbani láàrú tọ́ba ṣe ìjírá lọ ọdún kan ọ̀rọ̀ ọba mi fàyàwó ni wọ́n fi pàdé ẹ̀ ọgbani láàrú òkùnkà ni wọ́n fi lè yọ fa wọn ìnáwó alárájì níbi wọn ti kọ́ níbẹ̀ nù. Torí bẹ́ẹ̀ aláwọ̀ jẹ̀dá fún wa o yóò fowó kúnú ọ̀rọ̀ wa fún wa kò ní fi ṣòro kún fún wa aláwọ̀ jíjẹ́ lá Muhammad nínú àbẹ̀nà tàlátàlá. fún láàárọ̀ náà rẹ̀ náà bẹ́ẹ̀ náà kàlàkà ọ̀dọ́rọ̀ sọ́dọ̀ lọ́rọ̀ pé kàwá náà. níta àwọn abẹ́rẹ́ lọ́wọ́ ìjọba ayé wọn ni kàn fún wa ní òkè ọlọ́run ọ̀rọ̀ wọn lọ́kàn yóò jẹ́ wọn fún wa aláwọ̀ jíjẹ́ lá Muhammad yóò sì bá wa tún orílẹ̀-èdè yìí ṣe torí gbogbo èèyàn ti wá mọ̀ pé ọ̀dà ara yìí kọ́dà àwọn àṣẹni ọgbọ̀n tẹ́lẹ̀ náà kó ta kìnìyàn ọ̀dà ọlọ́run bá wa tún ṣe àlùbáríkà ọlọ́run ọlọ́run àwọn àfa lọ́dọ̀ ọlọ́run sọdá àtẹ̀fẹ́. òpin àfa yẹn dà ẹ̀dá kò ń jàmá láàrin ìṣẹ́jú méjì ọmọ kírísítẹ̀nì kan ni wọ́n mú wájú ọ̀fẹ́ gba ìṣúná ṣé ká dúró ká fún ni àbí ó dà wọ́n náà dà. Àwọn tó kọ̀wé ni ẹjẹ́ àkọ́kọ́ tọrọ fún kọ́lọ́wọ́n yẹ̀yẹ́ wọn. Àmín. Àmín. Àti pé mo ti pòwe kan fún Yorùbá ṣé kí n tó pa. Àrẹ̀kùnmọ̀lá. Mo ní Yorùbá yìí kó ọkọ̀ ìwọ̀n ìkẹ́rù wọn lọ gáràjì. Wọ́n yẹ ṣé kí ni? Wọ́n yẹ kẹ́rù wọn lọ gáràjì. Ó dìgbà tí ọkọ̀ ó dìgbà tí ọkọ̀ bá kẹ́rù tẹ́tí ń bá wọn lọ ní ọ̀hún àjùwọ́ méjèèjì. Ẹ gbọ́ báyìí wọ́n lẹ́ni tí òkúrò alẹ́ lẹ́rìí òun bẹ́ẹ̀ lọ́rùn ẹni ẹ̀ ń pè ní sínú àwọn òrírí láyé mi. Àmọ́ àdáwò yìí kú ọdún mẹ́ta àti oṣù mẹ́fà tí ọba ni mo ti rán ní sọ̀rọ̀ ìgbà mi. Ọmọ tẹ́ ń pè ní sínú ẹ̀kọ́ sọ̀rọ̀ àdánwò. Àbí náà fi kàkẹ́ ọmọ tó dá oko sílẹ̀ òun ló bá mọ́sálásí. Àbá láìsí bàbèjì ní tataya ẹ̀dámọ̀ bàbá lukú ẹ̀sìn mo ní kọ́ lọ pè wá ní ọmọ yẹn kó so mọ́ sọ fáwọn èèyàn àdánwò pọ̀ nígbà náà. Wọ́n bá dáhùn lọ́la ló. Bóyá owó tó ní òun ni wọ́n ti fún kàláyà bóyá náà wọ́n ti gbé ìrètí. Àwọn ọlọ́run ṣí ojú àwọn kan lé àmójúlẹ̀kùn ẹnu. Ọlọ́run ṣe kí ni? ó ṣe ojú àwọn kan lẹ̀ àmọ́ ẹ jọ wọn kọ́ ọ́ lọ́kàn náà tó sọ̀rọ̀ ọ̀lẹ́ ìfọ̀lẹ́ mi ló ń kàkiri ìjàwá. Ibi àjókòó Nàìjíríà náà lájókòó wọn ní Babangida ò ní lọ mo ní jẹ́ tí ọba lọ ẹkún ní oṣù. August Kò sí ní kọjá dé tù. Níbẹ̀ láyé fún. Nàbí òsì láyé. ǹjẹ́ o ẹ mo ti rí ẹ. Àbá. Ǹjẹ́ eléyìí ti débẹ̀ tí wọ́n ń pariwo lọ́nà sàdúrà ní Abíọ́lá mo lẹ́yìn àfa àtẹ́lẹ̀ lọ sàdúrà ní Abíọ́lá kò lè gbà. Ṣé ẹ dà? Sáníyàn yìí dájúra yín. Ẹ kàn kálí kì í máa lọ fún wa. Owó náà wọ́n wá lọ. Nígbà tó mọ̀ náà wà tó mọ̀ nǹkan. Ẹ jọ Ọlọ́run gbòòrò tó bá wọn. Àwa ni ká kọ́kọ́ túra wa sí. Ọlọ́run. Ìwọ ló ní kí àṣẹṣẹlẹ̀ fi síra kó mú Yusuf ní òní ìjọ àlàrúbá tó ní òun ìwọ náà lọ́wọ́ á ní oṣù orúkúrú kó yẹ lálàkàlà kó rírì kúrì ọwọ́ àti tùmọ̀ rẹ̀ sọ́dọ̀ Yusuf fúnra ẹ̀ tó ní wọ́n ti ìmọ̀lẹ́ náà lọ́nà wọn lọ tó fúnra ẹ̀ náà lọ́fà dé orí ẹ̀rọ àǹjẹ lọ́dọ̀ ẹ̀. Yusuf bá ìjọba fún ìjọba ńlẹ̀ wọn ọmọ tí wọ́n ń pè ní ṣínà ọmọ tí wá ń bí inú ara àwọn orí tọ́lọ̀ ṣe fún wa lókè ògbòdó wà ń wò yìí wọn mọ́ ẹ bọ́ báyìí kódà níjọ́ kan tábà rí
ọmọ mi tẹ ní ọ̀sán alága o ó lóun ọlọ pé wá sí kíkíní lọ́sẹ̀ kan mo yẹ má pè wá ìyẹn Adam Taofik. ọláwọn ọjọ́ kàrí má pè wá dáa sábìlẹ̀ wá wọlá dáadáa tó ṣe fún ọ torí bí máa ń bẹ mọ́sálásí yìí bá ti parí ẹnìkan ló dúró mọ́sálásí dúró wá bá wa túlẹ̀ ọlọ́run bá wa túlẹ̀ ọlọ́run bá wa túlẹ̀ àwọn tó ní wọ́n mú ọlọ́run bá wa mú wọn sùn ọlọ́run bá wa túlẹ̀ ara dáadáa tó ṣe fún ẹ lásán kò túlẹ̀ o tòró òun ló bá mọ́sálásí ìdíjọba ní ó sì ṣèlérí pé wọ́n parí ọlọ́run wọ́n láà fáwọn tó ní wọ́n mú àwọn ń jò ní wọ́n ń bẹ láyé bí alẹ́ ìsìlò nígbà táwọn kan káwọn ẹ̀yà là ń jọ ọmọdé ni wọ́n ní dákọ̀ ẹ̀mọ́ níláyé kọ́ mọ́ ọlọ́run bá dèjì ẹ mọ́ ọlọ́run báwa tó lẹ̀. Gbàgàdì dé. ọlọ́run báwa tó lẹ̀ báwa tó lẹ̀ má wo tàwọn tó bí báwo ti rí ni wọ́n rí kọ́lá ń tó ṣe lára fẹ́rẹ̀ báwa tó lẹ̀. Àmín. báwa tó lẹ̀. Àmín. wọ́n lá ọjọ́ tẹ́rù kan wá bá mi lórí ọ̀rọ̀ Abíọ́lá ó ní wọ́n dájọ́ rẹ̀ ńjọ́ mẹ́fà Abdullahi ni wọ́n dà mọ́ níláyé kọ́ ni wọ́n dà wọ́n ní ọ̀gbádùn fún ẹ̀fín náà àwọn tí dókítà yẹn lábẹ́ ilé ń bẹ̀ ni wọ́n sì ní dán abáṣọ fún àwọn bàbá wọn yìí ọyá ọkùnrin yóò gbọdọ̀ kú fa ẹ máa ti lè fa abẹ́rẹ́ náà ni èyí ṣe pé kó débi tí ń lọ lọ́la káfíńra wa hàn wọ́n máa ta ní ọ̀la ọ̀háyìrò èyí tọ́lọ̀ ń kú sí wájú ti ń bẹ lọ́dọ̀ ẹ lọ èyí tí ń bẹ lọ́dọ̀ ti ẹ̀ ló mú so èyí tí ń bẹ lọ́dọ̀ tí wọn là ń fẹ́rìn lọ nìbọn là ń fi fún wọn ni wọn ò fi tó bẹ́ẹ̀ láti ṣe nǹkan kan àfi ìjọba fẹ́ ká mú àfi tí dada bá sùn àfi tọ́ba ìta tó fẹ́ dágbére fáyé láìrò tẹ́lẹ̀ tó fẹ́ sọmọ ẹ̀dógún àtọ́fẹ́ sọ ìyàwó ẹ̀dógún tó fẹ́ sọmọ ẹ̀dọ́mọ orúkọ. torí bẹ́ẹ̀ ẹ dákun ọlọ́run bá a tú lẹ̀ ṣé gbogbo yìí lè fẹ́ kọ́lọ́run tú lẹ̀ owó tẹ́ bá wà fi ṣe wòlímọ̀ àdúrà rẹ̀ ọkùnrin ilẹ̀ ẹ̀dá fún lẹ́ẹ̀dá fún gbogbo yẹn kíkúrú wà láwù kan pẹ̀lú bísímẹ́lá. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad, wa lam yakul lahu kufuwan ahad. Bàbá wa Alhaji Ọlọ́nà ọ̀rọ̀ tí mo sọ ń jọ́ tí à ń sokò àsẹ́yìn tó dìjà láàrin ni àwọn olówó kan mo níbi bàbá yìí ṣe wàhálà dé ńlẹ̀ yìí kọ́dà bọ́ bá jẹ̀bi ààrẹ lọ́lọ́run gbọ́dọ̀ dáa ẹgbẹ́ ọ̀tí ẹ̀sìn nǹkan fún ìlú àwọn àfáà tí máa kójọ tí máa pẹ̀ ládùúgbò àti tí sì máa fún kálukú lówó pé ẹ má bànújẹ́ lọlé títẹ ẹnìkan ò ní rí tẹ ẹnìkan ìyẹn náà tó ń sẹ́ẹ̀rẹ̀ aláǹjẹ́ ó bò lẹ́nu aláǹjẹ́ ó dáa fún gbogbo tọ́lọ̀ sí fún ọlọ́mọdé ó bàjẹ́ wàhálà tí bàbá yẹn ṣe lórí òkè ògùn bí bàbá sí àwọn mọ̀nàfíkì ìlú yìí náà ni ọwọ́ àbátò tọ́lọ̀ náà ṣe lórí òkè ògùn èyí tá a ní sọ jáde lọ́pọ̀ nù ẹ̀ ló dáadáa tó fi nítorí kókè ògbó lè bọ̀. ìtọ́nà wọ́n bá gbé kàsẹ́yìn gbogbo wa lámà ṣe mẹ́. ìtọ́nà tó àbí ẹ̀dá kù tọ́nà rẹ̀ bò lọ́fẹ́ yẹ ẹ̀jẹ̀ ní àbí kánsílà àbí mínísítà. n ò mọ iye tó ní lọ́wọ́ àmọ́ lọ́fíìsì wa tọ́lá náà bá jí lójúmọ́ tó bá ní wọ́n máa ro owó ní ẹ̀bà fún un náà ní kàn ṣe lọ́bẹ̀ oníkan mú kàn kò tí wọ́n bá lo ọgọ́rùn-ún ọdún sí kò lè náwó ẹ̀ nílẹ̀ yìí. Allahu Akbar níbi ó dé lónìí ìmọ̀ ètò ní o. àmọ́ fòfó tán ṣe fún mi lọ́fíìsì wa ní sọ fún yín. Allahu Akbar. kí ló ń bínú ẹ̀ sí? tá a fàdúrà rán ọlọ́kìlú yìí olóòkè. àbíkẹ́ ìrọ̀pá náà bàtẹ́ fẹ́ dáadáa. Ọ̀yọ́ tí ń bẹlẹ́kùn lé wa ń bí ọ̀fẹ́ àjà àbọ̀fẹ́ dada wọ́n bí àjà là ń bọ́ ọkọ̀ Ọ̀yọ́ pé gbogbo Ìbàdàn kan kàtọ́ fún àwọn yíwá Ọ̀yọ́ tuntun Ọ̀yọ́ tí ń bẹ́ẹ̀ gbogbo ẹ má ṣe àṣẹ sùúrù. Ṣé sùúrù ọlọ́wọ́? Ọ̀yọ́ ni Ọ̀yọ́ tuntun. Ẹ dákun kí là ń ṣàbòsí ara wa kí là ń ṣàbòsí ara wa. Jàmá wọ́n bá gbé
nìkan ta Nàìjíríà wá sí kíkọ̀ dáadé. ọ̀nà tí mi ń gbà sẹ́gbẹ́ rẹ̀ ìgbà tó wù mí ni wọ́n wọ̀ kọ́ lọ́ọ̀lẹ́ òun ọ̀gbọ́dọ̀ jáde ń bò ó. bí ó lọ tìmọ̀tìmọ̀ ni bí ó sùn tìmọ̀tìmọ̀ ni bí ó jẹun tìmọ̀tìmọ̀ ni gbogbo tí a bá ṣe tìmọ̀tìmọ̀ ni. torí bẹ́ẹ̀ àfáà mi gbé sí ààrẹ wa bí wọ́n fèrè yín ẹ débi. ó fèrè kan ó débi. èyí tó bá débi ẹ mú wa jókòó rẹ̀. tó ṣe ààrẹ wọn tó. أقوي لا إسلام له. tó ti wá ń gba owó lọ́wọ́ gbogbo àgbé àwọn di Islam tẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tó gbà tán wọ́n ṣe mọ́ èmi àti àmọ̀dájú mẹ́ta àwọn méjì àgbo máa ń ṣe wa tó gbowó ní owó gidi wọ́n máa ń ṣe wa tẹ́gbẹ́ máa gbowó tá a wí tán wọ́n gbàtí bá kàǹdà ní wọn lọ ní kábà bìbí náà dáadáa kó ronú kó tó ṣe tó lóhùn ó ṣe wọ́n ti bọ́ lọ́hùn bẹ́ẹ̀. ẹ ṣeun ọlọ́run bá mi sàn yín lẹ́sàn-án rí ohun tí ó wáyé àlejò nílẹ̀ yìí kì í ṣọmọlẹ̀ ọmọ wa bí ni láti òfin òun sọ pé bí òun bá gba ìsìlámù tán òun fẹ́ bọ́ sílé kéwú lọ́dọ̀ torí pé kò sẹ́ni tó fẹ́ tóun òun ó léwu mo ti foríkorí pẹ̀lú àwọn èèyàn mi pé bọ́ bá gba ìsìlámù tán bọ́ bá fẹ́ kẹ́kọ̀ọ́ mi ò bá fẹ́ kọ́ sí kúmọ̀ bọ̀ àkàn nílé tí ó gbé yẹn máa rẹ́ kọ̀ọ̀kan torí ilé olóńgbò lèmi náà ń gbé kọ̀gbè mi náà ẹni tí ń gbé ilé olóńgbò tọ́lá lè di ọmọ àbọ̀ bó ní rè àbá ìjọgbọ́n tí wọ́n wí a ti rí ìrísí tó pọ̀ kò síjọ́ kan ta ìwé èèyàn sí ìsìlámù níbi wá àti ìtẹ́júmọ́lá awẹ̀ títí awẹ̀ pásítọ̀ awẹ̀ títí awẹ̀ rẹ́fẹ́rẹ́ntì awẹ̀ títí awẹ̀ ẹni tó gba gbogbo oyè ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó ló ń fẹ́ kí wàá mú wá sílẹ̀ àrípẹ́ni tó fẹ́ ṣe ni. aláàjì ìwé tó ti ṣe lórí ìsìlámù lẹ́nu gbà tó dọ́dọ̀ ọ̀pọ̀ ó lóun fẹ́ gbogbo ilẹ̀ Ìgbò òdi mùsùlùmí. nígbà tóun ti róhùn tọ́ òun ò rí kó ń lọ bá wọn ṣé ìwé tẹ fẹ́ káwọn máa kà ní ẹ̀ka bí ó ṣe jẹ́ pé ìsìlámù nìkan lè tó wọ́n papọ̀ ní gbogbo àgbáyé táwọn ò ṣe papọ̀ ara ń tí ọ̀pọ̀pọ̀ nù tàwọn ló tó bẹ̀rẹ̀ wọ́n yà á ti gbọ́ pé wọ́n sọ pé wọ́n lọ sí Jerusalem mọ́ Róòmù náà fẹ́ máa lọ báyìí. Ọlọ́run kó kúrò Jerusalem gan. Ọlọ́run Jerusalem ti gbódù. torí bẹ́ẹ̀ àbá wíwí mo ti fẹ́ wí gbẹ́bẹ̀rẹ̀ sẹ́nu Allahumma ìní oníkọ́ ìní nàwáìtù án خرجت من سلمة كفار إلى نور إسلام اللهم شهدت أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا عبده ورسوله اللهم ثبت قلبي ونفسي وروحي وعقلي ولمي ودمي وإسامي على دينك ونسكك بياكي ما قال لا إله إلا الله وبياكي ما لم يكن لا إله إلا الله الله أكبر mo ti gba Islam báyìí. ẹ àbá a bá bèrè orúkọ tó fẹ́ jẹ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ èyí jẹ́ tẹ́lẹ̀ kẹ́kẹ́ gbọ́ tó bá fẹ́ wá jẹ́jẹ́. My name is
Sọ fún bàbá, àwọn onígbò pẹ̀lẹ́. Ààyè mi, ẹ̀yin náà ní kẹ̀kẹ́ ó tún bẹ̀ sọ lóko. Gbogbo ẹni máa ń bá yín kọ́ àbúrò àná. Sọ́dọ̀ àlànà olè kẹ́rì. Sallallahu alayhi wa sallam. Pẹ̀lú àṣẹ bàbá, ààbùn ló kọ́ náà sí. Ọlọ́mọdé àjọ kọ́ náà ọmọlá. Tí ó ṣojú kòkòrò lára rẹ̀, ọ̀gbìn níbẹ̀ ló wọ́n máa jẹ́. Aláwọ̀ kan mẹ́ta ìbàlùbá ẹ̀ka sí. Ọ̀nà bismillah ar-rahman ar-rahim. اللهم صل على سيدنا محمد الفاتح لما أقبل بلا خاتم لما سبق الناس إلى صلاة الحاضر وصلاة المستقيم وعلى آله أكد يوم جدار الأشياء. اللهم لا تنجينا بهذه جميع الأحوال والحرفات وتقبلنا بهذه جميع الحاجات وتفرنا بجميع الأحوال وارفقنا بها الجهاد جميع الأراد في الآيات أبدا الموت الله وأسألنا أسأل قيانا نجم لله إذا أشهد أسأل من أشهد الله وغافلك الأمثال نضربها للناس لا يتفكرون ولا لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم ولا إله إلا هو كل قدوس السلام والمؤمن المؤمن العزيز الجبار عالم تكبر سبحان الله مجنون ولا إله إلا هو لا داشم من ليس إلا ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. اللهم سميناه عبد الواسع Àbáwa àfẹ́wọ́ àbẹ̀wáṣí. Wàṣíù. Àbẹ̀wáṣíù. Àbáwa àjọba ìsìlámù lónìí yóò máa jẹ́ àbẹ̀wáṣí. Alamọ́sá ìbàlùbáríkà sí. Alájọ́ alálùbáríkà. Ọlá gbogbo ẹni tí jẹ́ Wàṣíù. Alájọ́ alálùbáríkà. Ọlá àti ẹ̀ tó gba ìsìlámù rẹ̀. Gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà. Alájọ́ wa náà alálùbáríkà. Ọlá Fátíà.